Mo kí gbogbo ojú tó ń wò mí lé o. Mo kí yín ní gbogbo ibikíbi tí ẹ ti ń wo YouTube yìí ní òní yìí. Ọ̀pọ̀ àwọn èèyàn ló ti ń pè mí lórí pé báwo ni àwọn ṣe fẹ́ mọ ìràwọ̀ tí àwọn belong sí gẹ́gẹ́ bí àwọn ìràwọ̀ tí mò ń dárúkọ láti ọjọ́ yìí gẹ́gẹ́ bí ìràwọ̀ atẹ́gùn, ìràwọ̀ yẹ̀pẹ̀, ìràwọ̀ iná àti ìràwọ̀ omi. Àmọ́ ní òní mo fẹ́ ṣe àlàyé oṣù tí ó jẹ́ ti ìràwọ̀ ẹnì kọ̀ọ̀kan. Oṣù tó jẹ́ ti ìràwọ̀ ẹnì kọ̀ọ̀kan. Ó ní a máa display lénìí. Nǹkan èyí tí a fẹ́ sọ ní òní, òun náà ni ìràwọ̀ atẹ́gùn. So tí Ọlọ́run bá gbà wá ní ààyè ní next time, a ṣe àwọn ìràwọ̀ yòókù náà gẹ́gẹ́ bí ìràwọ̀ iná, ìràwọ̀ omi, ìràwọ̀ iyẹ̀pẹ̀. Àkíyèsí kan mo fẹ́ kí gbogbo wa ká tún ní. Kí ni àkíyèsí náà? Ṣé rí wíwo ìràwọ̀, àwọn mìíràn tó yẹ pé wọ́n máa ń fi ilé orúkọ wo ìràwọ̀. Àwọn mìíràn tó yẹ pé wọ́n sì máa ń fi ilé oṣù wo ìràwọ̀. Ṣé rí kíní kan wà kó máa yé gbogbo àwa tí a ní àǹfààní àti máa wo YouTube ní èní. Kí ni nǹkan náà? Ṣé rí à ń fi ilé orúkọ wo ìràwọ̀, à ń fi ilé oṣù wo ìràwọ̀. Kò ní ṣe pé bóyá a lè get result nǹkan tí à ń wá. Àmọ́ mistake tí a máa ń ṣe púpọ̀ ni pé nígbà tí wọ́n bí èmi àti yín, nǹkan tó kọ́ jáde oṣù ni o. Oṣù ló kọ́ jáde o. Ẹ jẹ́ ká gbìyẹn mú. Oṣù ló kọ́ jáde nígbà tí wọ́n bí èmi àti yín. Nígbà tí wọ́n bí wa tán, òun ni wọ́n ṣẹ̀ wá máa determine lórí orúkọ tí wọ́n sọ wá o. Èmi ò sọ pé ẹ̀yin tẹ́ ń fi ìràwọ̀ ilé orúkọ wo ìràwọ̀. Correct o. Ó correct dáadáa. Ẹ̀yin tẹ́ sì ń fi ilé oṣù náà wo ìràwọ̀, ẹ má blame àwọn tó ń fi ilé orúkọ wo ìràwọ̀. Ẹ̀yin tẹ́ ń fi ilé orúkọ wo ìràwọ̀, ẹ má blame àwọn tó ń fi ilé oṣù wo ìràwọ̀. Nítorí pé gbogbo ẹ wọnú ara wọn ni. Níjọ́ tí wọ́n bí èmi àti yín gẹ́gẹ́ bí mo ṣe sọ, oṣù ló kọ́ jáde o. Orúkọ kọ́ o. Ọmọ tẹ́ tí bí sáyé ẹ mọ orúkọ tẹ́ sọ o. Ìgbà tó délé ayé tán tẹ́ sọ lórúkọ, ó lẹ́sẹ̀ mọ̀ ìpè ní eléyìí jẹ́ Kozim, eléyìí jẹ́ Rozak, eléyìí jẹ́ Mutila. Kíni kan mo wá fẹ́ kó wá yé wa tí kò yé àwọn ènìyàn, most especially àwa tá ń wo ìràwọ̀. Kí ni nǹkan náà? Ní ayé àtijọ́ tí wọ́n bá bí ọmọ sí ayé, wọ́n á wo àkọsẹ̀jáyé ẹ̀, wọ́n á wo oṣù tí wọ́n bí. Oṣù tí wọ́n bí ni wọ́n fi sọ ní orúkọ tó yẹ kó máa jẹ́ o. Ṣé mo pé ní ọ̀pọ̀ ẹlòmíì ó ń ṣe wàhálà káàkiri ilé ayé ń sìn. Tó bá débí báyìí, ó ti ṣe kò rí ọ̀nà àtiyọ́. Ṣé mo pé orúkọ tí wọ́n ń sọ wá ń gbà mí máa ń lapa lára wa. Ìwọ tó jẹ́ pé inú oṣù náríà ni wọ́n bí ẹ. Oṣù iná ni wọ́n bí ẹ. Iná ni ilé ìràwọ̀ ẹ. Wọ́n sọ ẹ lórúkọ omi. Báwo ni ọ̀rọ̀ ẹ ò ṣe ní máa ní kọ́lọ́fín? Tí wọ́n bá tiẹ̀ bí ẹ ní ìràwọ̀ iná, tí wọ́n sọ ẹ ní orúkọ atẹ́gùn, àwáyí, tí wọ́n sọ ẹ ní orúkọ atẹ́gùn, ó sì lè má fa ìṣòro púpọ̀ nínú ayé ẹ̀. Ìwọ tó jẹ́ ìpè ní, o mọ̀ ìpè ní olójú omi àti iná tó ń ṣe ọ̀rẹ́. Wọ́n bí ẹ ní ìràwọ̀ mọ́yì tó ń jẹ́ omi. Wọ́n sọ ẹ ní orúkọ náà rí. Láyé àtijọ́, táwọn bàbá wa bá fẹ́ sọ ọmọ lórúkọ, oṣù ni wọ́n kọ́ wò. Oṣù tí wọ́n kọ́ bí ọmọ, òun ni wọ́n kọ́ wò. Wọ́n wá wo orúkọ tó bá oṣù náà mu. Àmọ́ nísìn, nítorí pé Ronaldo gbá bọ̀ dáadáa, ìwọ náà sọ ọmọ rẹ Ronaldo. Nítorí pé orí orúkọ kan tí ẹnìkan like tí ó like, òun náà sọ orúkọ ọmọ rẹ bẹ́ẹ̀. Ọmọ wa dàgbà, gbogbo àwọn nǹkan máa lapa lára ọmọ. Ẹ máa sọ pé ìyá kan tí ò mọwọ́ tí ò mọ ẹsẹ̀ ló ń ṣe. Nǹkan tí mo kàn fẹ́ kó yé yín ni pé tí wọ́n bá kọ́ bí ọmọ, oṣù ló kọ́ jáde o. Ẹ̀yin tẹ́ ń sọ pé kò dáa kán máa fi oṣù wo ìràwọ̀. Orúkọ wọn náà fi ń wo ìràwọ̀. Ẹ̀yin ẹ wò ń sìn. Ẹ jẹ́ kí n fi tèmi ṣe àpẹẹrẹ. Torí pé nígbà tèmi náà dàgbà, tèmi náà ṣe ń wo pé ìràwọ̀. Mo wá tiẹ̀ wo, èmi náà tiẹ̀ kọ́kọ́ wo orúkọ ara tèmi. Nígbà tí mo wò, tí mo wá gẹ́tì kan tí mo ń fẹ́, mo wá pe àgbà àfáà kan ní ilé wa pé hello, salaam alaikum, wa alaikum salam. Ẹ dákun, ta ló sọ mí lórúkọ nígbà tí wọ́n bí mi?
bàbá yẹn wá rẹ́rìn pé kí ló dé Mutiu, kí ló dé tó fi ń béèrè question yìí. Mo ní mo fẹ́ mọ ẹni tó sọ, ẹ dákun abẹ́yìn náà ni. Àwọn làwọn kọ pé dádì tàwọn ló sọ mí ló kọ. Mo ní kó bá mi ṣe kúrú Allahu méje fún wọn. Kí nìdí tí ẹ bá àwọn tí wọ́n mọ ìzáàbò dáadáa tí wọ́n bá wo Mutiu la àwáyí ni nínú ilé ìràwọ̀ October 13 ni mí, ṣe rí pé àwáyí ni. Ẹ dákun ṣé tó bá jẹ́ pé àwọn bàbá náà lọ́pọlọ ńgbà náà nígbà tí wọ́n wo ìràwọ̀ tí wọ́n wo oṣù tí wọ́n bírú èmi ń sìn, wọ́n rí pé oṣù yìí o oṣù àwáyí ni, wọ́n dẹ̀ wo orúkọ tó bá àwáyí mu. Bá ṣe ń sọmọ ló kọ nìyẹn o. Èyí ó kàn ṣàdédé rí pé nítorí pé ọmọ kan jẹ́ Jezibel, ìwọ náà fẹ́ sọ ọmọ ẹ ní Jezibel àbí Jezibel dẹ̀ ni. Ọmọ kan jẹ́ Rukoyat nítorí pé ọmọ ẹ ó láìkí orúkọ ẹ, ìwọ náà sọ ọmọ ẹ ní Rukoyat. Oṣù tí wọ́n bí ọmọ ẹ, oṣù tá a bí olófi dá táláboyún bá ti bímọ, tí ẹni tó bá ti bímọ awo time pé time tó ń bímọ lélẹ́yìí, time yẹn wàá dì mọ́wọ́ pé àwọn àfáà tàbáwọn tí wọ́n nímọ̀ nípa ẹ dákun kí ni orúkọ tí mo fẹ́ sọ ọmọ ọjọ́ báyìí ni mo bí. Kí wọ́n á rí tẹ́yìn wọn fi sọ wípé ní kò dáa kí wọ́n máa fi oṣù kí wọ́n máa fi wo àkọsẹ̀jáyé ọmọ, kí wọ́n máa fi wo ìràwọ̀. Kí ló dé fi sọ pé kò dáa? Lóòótọ́ àwọn kan sọ pé ní oṣù ojú ọ̀run ló dáa kí wọ́n máa fi wo, pé kàlẹ́ndà tá a fi ń wo yóò dáa. Bẹ́ẹ̀ tá a bá wo 100% ilé ayé ń sìn, kàlẹ́ndà wo là ń lò? Ta ló ń follow oṣù ojú ọ̀run? Gbogbo wọnú ara wọn ni o. Má jẹ́ kí wọ́n tàn ẹ́ o pé bóyá ẹnìkan pé oṣù ilé oṣù nìkan fi wo kọ. Méjèèjì ń ṣiṣẹ́ pọ̀ ni. Tá a bá kọ́ bí ọmọ ilé oṣù ni ẹ kọ́ wò kẹ́ tó sọmọ ló kọ. Ó ní fi dá ìgbésí ayé ọmọ rú. So ẹ má bá mi ká lọ. A máa display àwọn oṣù àwáyí ní ojú screen yìí. So àwọn tó belong sí ìràwọ̀ àtẹ́gùn a máa kọ wọ́n jáde. Assalamu alaikum warahmatullahi wabarakatuh.